àtẹnigbètò pátápátá a ó máa fayọ̀ ṣe dídé ayọ̀ oríire. Wíwá tí a wà láàyè agbára wa kọ́, wíwá tí a wà láàyè ògo ni forúkọ rẹ̀. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó mọ̀ wá, ọba tó mọ̀ wá, ọba tó fún wa láǹfààní láti lè tún wà lórí ètò yín, ètò wa Agogo Ayọ̀, tó tún fẹ̀yìn olólùfẹ́ wa ní àǹfààní láti lè tún darapọ̀ mọ́ alọ́jọ́ títún ní Dánsákì yín Olódùmarè. Ẹ ṣeun, adúpẹ́ lọ́wọ́ yín. Lórí ètò yín, ètò wa Agogo Ayọ̀, mi ọmọ yín náà Olúwakọ́yìntọ́lá Àbẹ̀kẹ́ Òkín, ọmọ ọlọ́fà mọ́jọ. Lórí ètò yín, ètò wa Agogo Ayọ̀, ẹja ńlá ni wọ́n wá mú lọ́jọ́ títún ní. Ẹ̀ńtà ní àlejò wa ní abala bó ṣe ń lọ. Èmi Abijawara bí ẹkùn bẹ́ẹ̀ ni bàbá àgbà olóyè Tajudeen Oyèwọlé, àwọn la ní kàlẹ̀ lọ́jọ́ títò. Nítorí náà mo fẹ́ kí ẹ farabalẹ̀ tó yẹ máa bá a sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa àwọn bó ṣe bẹ̀rẹ̀ bí bó ṣe bẹ̀rẹ̀ sí ń ṣeré, ìtàn ìgbésí ayé wọn gbọ́dọ̀ máa fún wa ní orí ètò yín, ètò wa Agogo Ayọ̀. A máa lọ sí abala tá máa ti fẹsẹ̀ rájò, a dẹ̀ máa lọ sí abala tá máa ti mú ìtàn gbajúmọ̀ wá. Láì fi àkókò ṣòfò, jẹ́ ká lọ bá bàbá Abija sọ̀rọ̀, ẹ máa bá a kọ lọ. Lórí ètò Agogo Ayọ̀ àtẹniṣètò àtẹnigbètò pátápátá a ó máa fayọ̀ ṣe dídé ayọ̀. Orúkọ tèmi ni Chief Tajudeen Oyèwọlé Abijawara bí ẹkùn. Ẹsẹ Abija náà ó wà nù ilé ọ̀dọ̀ mi. Òkòkò mẹ́kí máa jí mo tábà ogun jagunlá bí ọmọ ajé polówó kú tátátá. Ẹni tó dá lápáta tó fi ọmọ owó kún lórí èèyàn tí ọ̀rẹ́ ní bájà tó fa ògùn mẹ́rẹ̀ kò jà tí tẹnu ọgbọ́n jò. Adánlá lè kú dídí alàpàwọ́ bí ó bá wúwọ̀ sí ẹni wọ́n ti gbó ti ń tira rẹ̀ sójú ọ̀nà. Èmi gangan ni Abijawara bí ẹkùn. Orúkọ yìí jẹyọ láti inú eré àgbéléwò kan tá a pè ní Ọ̀pá-adé. Eléyìí tí ọ̀gá wa, ẹ̀gbọ́n wa, bàbá wa olóògbé Abdulyakin Ajílẹ̀yẹ tó ṣe jáde. Ṣé rí ìgbà tí onítàn kọ̀tàn orúkọ tó kọ òun ní eléyìí tí à ń wí, ó sì kọ ìtàn rẹ̀ kalẹ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bàbá wa kan náà wà ní ìgboro ìlú Òṣogbo tí à ń pè ní Abija, àmọ́ kì í ṣe Abijawara bí ìtẹ̀kùn. Abija construction ní àwọn àmọ́ nígbà tí a kọ ìtàn Ọ̀pá-adé, a kọ Abija kì í ṣe Abija ni wọ́n kọ́ máa ń gbà náà. Àwọn làwọn wá pè bẹ́ẹ̀ Abijawara bí ẹkùn. Láti ọwọ́ bàbá wa olóògbé Akin Ògúngbè, bàbá wa Akin Ògúngbè káwọ́ rere ọmọ jẹ nímọ̀ rẹ̀. Láti ọwọ́ wọn ni, láti ọ̀dọ̀ wọn ni ọ̀rọ̀ eré orí ìtàgé ti fà sí mi lẹ́nu. Nítorí ní ọdún kan wọ́n wá sí ìlú Òṣogbo, wọ́n wá sí eré orí ìtàgé ní ìtàn pé ní stage play. Lọ́dún náà àwa náà wà nílé, torí òkú làwa sábà máa ń gbé. Àwa àmì àǹfààní àti wá sí ìgboro ìlú Òṣogbo lọ́dún náà. Àbáwọ̀ Akin Ògúngbè wá s'Òṣogbo fẹ́ wá ṣeré. Wọ́n wá ń káàkiri gbogbo ìgboro. Mo sì gbọ́nù, mo bá bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé hàn pẹ̀lú ṣòkòtò kékeré kan dì. Gbogbo bí wọ́n bá wọ̀ mọ̀lá ń yọ wọ̀. Nígbà tó di lálẹ́ tí wọ́n fẹ́ gorí ìtàgé, pẹ̀lú gbogbo ohun tí mo ti ṣe fún wọn, tí wọ́n bá fẹ́ mú gbá àjọ mú ni, tí wọ́n bá fẹ́ máwo àjọ mú ni. So wọn lè lé mi mọ́, wọ́n ti fi mi náà lẹ̀, mo ti darapọ̀ mọ́ wọn. Àjọ wà náà lé débi gómìnà tó ń dọ́gbọ́n fa àwọn ọ̀rẹ́ mi kọ̀ọ̀kan wọlé pé ẹ wọlé. Ó dé ìgbà wọn parí eré. Ọkàn mi sọ fún mi pé gbogbo ibi tí ẹ bá ń lọ báyà àjọ débẹ̀ ni.
kíá mo ti sáré bọ́ nínú ọkọ̀ tí wọ́n fi tí wọ́n kó wá ọkọ̀ tí wọ́n fi kẹ́rù wá mo ti sáré kó inú ẹ̀ nígbà tí mo kó sínú ẹ̀ wọ́n kó ẹrù títí wọ́n lóògù ẹrù mọ́ mi mo ṣe tẹ̀lé wọn yẹn o ní ọdún 1972 mo tẹ̀lé wọn ibi àkọ́kọ́ tí wọ́n ti kọ́kọ́ dúró padà lẹ́yìn ètò Òṣogbo Ìjẹ̀bú-Jẹ̀ṣà ni Ìjẹ̀bú-Jẹ̀ṣà ni wọ́n tó rí pé èèyàn wà nínú ọkọ̀ látọdún náà musa ti tẹ̀lé wọn ṣùgbọ́n mo tún lo ọdún 3 lẹ́yìn òun gbà yẹn nǹkan ọ̀rọ̀ gbọ́ wọ́n ti wá lọ gbẹtìrẹgbẹ wọ́n ti ṣeré lọ káàkiri wọ́n tún padà gba Òṣogbo wọ́n sá ṣe blọ́mbì kan ló gbèsè bẹ́ẹ̀ lẹ́ǹtẹ̀ mi mo tó ṣe yá dànù nìyẹn ṣùgbọ́n náà lè wá lọ́rùn mo tó yọjú àwọn báwọn àzùkìkì kan wọ́n ti dé àwọn tiẹ̀ nígbàgbọ́ ńgbà náà pé bóyá oògùn àtàjọ nǹkan ló tó fà mí padà wá sí ilé àtìgbà àtàgbọ̀n náà aṣáàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹni tí ń wọ́n mọ́ rọ́mọ àbí bí mo ṣàṣe di ẹni tíátà mo látọ̀dún náà pé tí ẹ yà sí díẹ̀. lórí ètò Agogo Ayọ̀ àtẹniṣètò àtẹnigbètò pátápátá a ó máa fayọ̀ ṣe dídé ayọ̀. ẹ káwọn padà sórí ètò yín ètò wa Agogo Ayọ̀ bàbá wa ọjọ́ àdálẹ́ lágbára Ọlọ́run a ò tí ṣetán pẹ̀lú bàbá o dábàá tẹ bàbá wo bá ṣe ń wo abala bó ṣe lè máa rí pé kò sí yàtọ̀ ìgbà tí bàbá bá wà lórí ìtàgé àti ìgbà tí wọ́n ò sí lórí ìtàgé dábàá tí wàá padà wá torí pé a ṣì máa lọ sọ́dọ̀ bàbá padà mo máa sọ fún nǹkan tí bàbá máa ń ṣe fún mi ní kékeré ẹ máa bá a kà lọ. lórí ètò Agogo Ayọ̀ àtẹniṣètò àtẹnigbètò pátápátá a ó máa fayọ̀ ṣe dídé ayọ̀. gbọ̀rọ̀gbọ̀rọ̀ jákò òòrùn ta gbọ̀rọ̀gbọ̀rọ̀ kàrún òun ta ọ̀tá òun ràn ọ̀ràn òun ta ọ̀tá ta kọ́ta fọ́nrọ́kù kan òwú òun ràn ọ̀ràn rẹ̀rẹ̀ kọ́ra fọ́nrọ́kù kan òwú àlámọ̀ rí ayé kan bá ọmọ ádámọ̀ ẹ̀ ò fura ẹ̀rù ń bọ̀tọ̀ ìlú gbogbo wọn ní gbọ̀n láì sọ̀rọ̀ mo bá gbọ́ pé náà ń bẹ lọ́rùn ẹ̀rù abàmì máa mú mi lójú bẹ́ẹ̀ sì ni ọ̀run ò lágàsọ̀ ọmọ èèyàn ìbá lọ láàárọ̀ wọn a sì dé lálẹ́ kí wọ́n wá sọ tójú wọn rí kedere. mi ò fẹ́ jẹ́ adọ́rùn mòótọ́ ni mo ṣe ń bi gbogbo yín wípé ṣé mo kò lè dé ọ̀dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ ọmọ tàbí pé kò sẹ́ni tí ó wọ àlùjánnà bí ò bá ṣe àtẹ̀lé Muhammadu bá a ti ń sùn tá a ń jí nílé ayé béèyàn ti ń wáyé bẹ́ẹ̀ lèèyàn ń rọ̀rùn babaláwo ń kú láyé bẹ́ẹ̀ lẹ́nìkan ò gbọ́ pé báwọn ti jóná àáfàá ń kú onígbàgbọ́ ń rọ̀rùn àwọn àgbà wọn sọ lóòótọ́ wọn níná wà níwàrun táwa lẹni tó fẹ́ wọná
lẹni tí náà ń torí rẹ̀ jó welewele gbogbo àsìkò tá a bá lò láyé. lórí ètò Agogo Ayọ̀ àtẹniṣètò àtẹnigbètò pátápátá a ó máa fayọ̀ ṣe dídé ayọ̀. ẹ káwọn padà sí ètò yín ètò wa Agogo Ayọ̀ mo lérò pé ń jẹ́ gbàgbé nǹkan tèmi ọmọ ikó wá sóde lọ́jọ́ tòní mi gan ń jẹ́ gbádùn ara mi lórí ètò yín ètò wa Agogo Ayọ̀ pàápàá jùlọ abala bó ṣe lọ tá mú wá tí bàbá wa Oyèwọlé ẹ jẹ́ ká lọ ibi tó fi ọ̀rọ̀ náà gúnlẹ̀ sí ní abala bó ṣe ń lọ ẹ má ti lọ síbi kankan ètò ń tẹ̀síwájú. mọ̀dẹ́ni tí ń wa mọ́tò mọ̀dẹ́ni tí ń wakọ̀ káàkiri ní ìrántí ọdún náà kò sáà gba ìlú kan lọ à ń pèlú ọ̀hún ní Port Harcourt mo lọ ń bẹ́gbọ́n mi wa mọ́tò sí wá sẹ́yìn ó fi di pé bàbá wa ẹ̀gbọ́n wa ọ̀gá wa Abíyẹ̀kín Ajílẹ̀yẹ wọ́n wá sí ìlú Port Harcourt ni wọ́n wá sí eré náà àwọn ìgbàtẹ́ tó dẹ̀ nǹkan tí mo ti ṣe rí kò jẹ́ kó dáyé ìdòlè díẹ̀ mi náà mọ̀ ẹsẹ̀ dé mo ti yọ̀ mọ́ wọn mo ti kí wọn àti báwọn mo gbá máa wo gẹ́gẹ́ bíi pé tẹ́lẹ̀ rí ẹ̀gbọ́n kúkú ni wọ́n jẹ́ fún wa tẹ́lẹ̀ àwa náà di ẹni tí wọ́n sàn náà ṣẹ́ káàkiri mo ti mojú lè já àwọn ṣe wá sẹ́yìn ìgbà tó di ní alẹ́ olùwàwọ̀ kan wà láàrin àwọn àti ẹni tó wà wọn wá sí Port Harcourt ó ṣe ní ẹtí wọ́n sábà wọ́n bí ọ̀rọ̀ yẹn sẹ́sẹ̀ rí láàrin àwọn àti awakọ̀ wọn ó fi di pé wọ́n wọ ẹtí ọba wọn wá ọkọ̀ padà sí ìlú Òṣogbo pẹ́lá ló ti ta sí wọn pé wọ́n wà ó sàṣì di pé ta tó lọ dé Òṣogbo padà nù látọ̀dún náà wá lọ ìfisẹ́ tíátà lẹ́mọ̀ títí di wá sí ń sọ̀rọ̀ sẹ́rí nídìí iṣẹ́ wa yìí tí àwọn ọ̀gá wa tí wọ́n ń kọ́ tí wọ́n jẹ́ ọ̀gá wa wọ́n máa ń pè kéré kan ní rí àṣà ó ní ọjọ́ fún ní gbogbo ọjọ́ ó ní ọjọ́ fún ò bá àwọn ẹgbẹ́ lọ́dọ̀ ọ̀gá o ò bá àwọn wá láti ta o ó ní ọjọ́ fún ní tá a pè ní rí àṣà rí tí gbogbo wa gbọ́dọ̀ péjú tá a gbọ́dọ̀ ṣe ibẹ̀ ni wọ́n ti mọ orú èèyàn tí kálukú jẹ́ tí wọ́n ti mọ orú pàwọ́ nílẹ̀ lágbájá ìwúlò fún èmi ò fi ibì kan dúró kọ́fọ̀ níbi kankan torí náà lákọ̀ọ́kọ́ ìbí mi ilé babaláwo la bí mi sí ọ̀tún àtòsí ilé babaláwo la bí mi sí ẹgbẹ́ mo ti sọ kíní kan fún ilé ẹ̀kan mo ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ oko là ń gbé mo láàkàn láǹfààní àti wà nígboro ní ọjọ́ tí bàbá Ògúngbè wá ṣeré nílùú wa ni oko gidi ni mí èmi tẹ́ ń wò yìí Ọlọ́run pé pé iṣẹ́ tíátà yìí pé yóò gbé mi dé gbòòrò ni gbogbo nǹkan mi lọ́dọ̀ àwọn ògàn díẹ̀ nǹkan oko ní èmi wọ́n ń pè gíràn gidi ni bí a ṣe jẹ́ babaláwo ní ìdílé wa bẹ́ẹ̀ la jẹ́ ọdẹ tí ń pa gidi ni o kì í sẹ́yìn tí ń fi pòórà dídò ọdẹ gidi èmi tí mo dé kò yẹ ọdẹ gidi ni mí mo ti pa oríṣiríṣi lára ẹ̀rọ ó dé yìí gbogbo àwọn nǹkan eré ìjà lè dùn sí mi ẹ̀rí pé nígbà míì tí n bá fẹ́ gbé àgbékalẹ̀ ọ̀fọ̀ míì ẹ̀rí wípé mi ní fìkan pé méjì mi ò ní pa ọ̀fọ̀ orí fífọ́ nígbà tí ń rún ọmọ mi sì ní pa ọ̀fọ̀ jàkadì nígbà tí n bá ń bóbìnrin sọ̀rọ̀ lọ́wọ́ èyí ni pé èyí ní fi gbàkànbọ̀ kan nú ọjọ́ nǹkan àjẹbí tèmi lọ́kùnrin àtòsí bẹ́ẹ̀ bá jí mi lójú oorun tẹ́ bá sọ pé nǹkan báyìí lọ́ọ́ fẹ́ ṣe tọ́ba ti jẹ́ pé ní ìlànà ọ̀fọ̀ yìí ni ẹ gbàgbé o ẹ má wulẹ̀ kọ́ mi ẹ fi lẹ̀ ẹ sábà sọ pé n ta fẹ́ kó o ṣe rẹ̀ ẹ ṣe àyájọ́ yàtọ̀ fọ̀fọ̀ ọ̀fọ̀ yàtọ̀ sí ìgèdè gan tó yàtọ̀ sí ìtàn ẹ gbọ́ mi yé gbogbo ẹ̀ ló ní pínpín síra wọn sẹ́yìn lọ ẹ pé kíní kan nígbà tí Ọ̀rúnmìlà ti kọ̀lé ọ̀run ó bọ̀ wá sáyé ìtàn ni o wọn rẹ pé olúborí àwọn òde ti dòwò ọ̀pá yẹ̀yẹ̀ méjì àwọn ti Ìbàdàn àyájọ́ kan ni ẹ ti gbẹ́rù lánìí tí wọ́n sọ pé pátápátá ló ní ìpòrò mẹ́gọ̀rọ̀ ló ní ìpòrò ọ̀gbẹ́lẹ̀ àwọn bíi ọ̀fọ̀ kankan ó yàtọ̀ sí àwọn díẹ̀ dojúkọ rí dojúkọ
àrídìjúkọ láì mọ iye ṣégbà tí ìyàwó kú la fẹ́ sọ ni àbígbà tí mo dédé jáàmù láàárọ̀ ọkọ̀ tí ó kún sórí ibi tá a sì fi jáàmù tọ́mẹ́mì lọ́tọ́ sọ àwa igan dá láàbọ̀ ara tí la fẹ́ sọ ni wọn a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ò jẹ́ kí ọmọ mi wà lọ àṣírí pẹ̀lú rẹ̀. lórí ètò Agogo Ayọ̀ àtẹniṣètò àtẹnigbètò pátápátá a ó máa fayọ̀ ṣe dídé ayọ̀. ọ̀rọ̀ lẹ́tùgbẹ́ lẹ́nu bàbá olóyè Tajudeen Oyèwọlé lórí ètò yín ètò wa Agogo Ayọ̀. Bàbá ẹ ṣé gidi gan ni adúpẹ́ lọ́wọ́ yín pé àpèyìn ẹ̀dẹ̀ yẹ wá sí ẹ̀mẹ̀pẹ́ nǹkan mo sọ pé màá sọ nǹkan tí bàbá máa ń ṣe fún mi nígbà tí wọ́n máa ń wéré wọn nígbà tí wọ́n máa ń ṣeré ẹ̀rù máa ń bà mí torí kó má dàbí pé lóòótọ́ mò ń wo èèyàn tó burú lórí mú mọ́ òràn gbà ẹ̀ bọ̀ àmọ́ nísìnyí mo ti dàgbà mo ti mọ̀ pé eré náà ni orí ìtàgé náà lọ ti ń ṣe gbogbo ẹ̀ ṣé gan ni sà adúpẹ́ lọ́wọ́ yín níbẹ̀ ẹ jẹ́ ká lọ sí abala ìtàn gbajúmọ̀ ẹ máa bá a ká lọ. lórí ètò Agogo Ayọ̀ àtẹniṣètò àtẹnigbètò pátápátá a ó máa fayọ̀ ṣe dídé ayọ̀. Àfàìlẹ̀ ṣìdé wọn ẹgbẹ́ jẹ́ àfàìlẹ̀ ṣìdé wọn ẹgbẹ́ jẹ́ ẹ̀yà fara yín balẹ̀ kàwé ẹ̀yà fara yín balẹ̀ kàwé ẹ̀yà fara yín mọ́ra ẹ̀yà fara yín mọ́ra ewúrẹ́ lé òmọ ìyọdẹ àjogún ẹ̀wù kò mọ yìí agbádá ńlá. nínú ẹranko kìnìún lọ́ba ewúrẹ́ ń fẹsẹ̀ palẹ̀ kò ní dádé láéláé nínú ẹranko kìnìún lọ́ba ẹni tí yóò tó nìyí náà ó ń bọ̀ ẹni tí yóò tó nìyí náà ó ń bọ̀ ó lọ dènà déní àtẹ ó lọ dènà déní àtẹ àjẹkùn ìyá ni yóò jẹsùn ó dúró àjẹkùn ìyá ni yóò jẹsùn ó dúró kẹlẹgbẹ́ mẹgbẹ́ ara ẹgbọ́n o kẹlẹgbẹ́ mẹgbẹ́ ara ẹni tí ò lè gbé nílẹ̀ o ó lóun okùn wa kọjá omi kò lè ṣe kẹlẹgbẹ́ mẹgbẹ́ ara láyé ń bí kẹlẹgbẹ́ mẹgbẹ́ ara ẹni tí ò lè gbé nílẹ̀ o ó lóun okùn wa kọjá omi kò lè ṣe. ẹ jẹ́ ká máa hùwà rere torí ká lè rálẹ̀ jọ̀nà wọ̀ ẹni ṣe rere á bá re ẹni ṣe ká gbẹ̀san ká láti lé ayé lọ sọ̀run o. ẹ jẹ́ ká máa hùwà rere torí ká lè rálẹ̀ jọ̀nà wọ̀ ẹni ṣe rere á bá re ẹni ṣe ká gbẹ̀san ká láti lé ayé lọ sọ̀run o. kò sẹ́ni tí yóò mọ̀ wípé kú ògbó òògùn o. pé kó bá ti dé oníṣègùn tó lè yẹ ó sí. ó ní bá fi gbogbo ọjọ́ ayé dáfà. àlùbárí kàkẹ́nu má má gbọ́ bọ́lá ń ṣẹ̀ṣẹ̀ gùn kéré. ẹ jẹ́ ká máa hùwà rere torí ká lè rálẹ̀ jọ ọ̀nà ẹni ṣe rere á bá re ẹni ṣe ká gbẹ̀san ká láti lé ayé lọ sọ́run. ojúmọ́ ti mọ́ lọ lọ́jọ́ ń kájọ́ lọ́gbòòrò ya. ìmọ̀ irú kẹ̀kẹ́ kó tó máa ń pa ni. aláwòrán bí ọba òkè má fi kú oró pa wá. bíkú ti ṣe ń bà mí lẹ́rù. òpin ni ká má pa. lóde bá fẹ́ni tó lọ́bẹ̀ kó tẹ̀bà. ẹni bá láṣọ kò kò sẹ́ni tó mọ̀ gbá tàdà ara ìlú. ọgbẹ́ mi ò ní ká lóko kó ṣàfikún rẹ̀ pani àdìgún bàbá lọ. kò sẹ́ni tí yóò fóun sílẹ̀ níwájú olúwa ọba. àkáǹtì ìdájọ́ kálukú ń bẹ níwájú olúwa. ọba tí kì í sálábọ̀ sí ọba kì í ṣẹ́kù mẹ́ta rárá. ẹni bá ń hùwà dúdọ̀ dúnà. Ẹ̀jẹ̀gbẹ́ ní ọ̀wọ́ náà. ẹni bá ń hùwà kíwà tí yóò dàgbẹ́. Ẹ̀jẹ̀gbẹ́ ní ọ̀wọ́ náà. ìwà ní gbé ní dálẹ̀ jọ̀nà má ṣe wá. wálé ní tí ò wọ́ náà. ẹ̀yin òṣìkà ayé rántí. lórí ètò Agogo Ayọ̀ àtẹniṣètò àtẹnigbètò pátápátá a ó máa fayọ̀ ṣe dídé ayọ̀. ó yá Johnson ọ̀rọ̀
ọ̀rọ̀ tóbi káfẹ́ bẹ́ẹ̀bù kí ló fa wàhálà láàrin ìwà àti ìyàwó ẹ̀. ẹ sà wàhálà yẹn ò lè rárá nǹkan tí mò ń sọ fún ìyàwó mi ni wípé ó ti pẹ́ ta ti jọ wà mi ò kí fẹ́ orúkọ tó ń sọ pé kí n máa pè ní yẹn. àwọn orúkọ wo. àmì ní kí n máa pè ní bèrí bùrú bèrí bẹ́ẹ̀s. mo ti gbọ́ farabalẹ̀ kí ní bó ti yóò fẹ́ pè bẹ́ẹ̀. àwọn orúkọ yẹn ló máa ń jẹ́ kó máa ṣìyàwó wọ́n máa wùwà bí ọmọdé nígbà tó máa ń pe adílẹ̀ ní bèbí. mo ti ara balẹ̀ ìyàwó kí ló fàjà. bàbá ọ̀rọ̀ náà ò lè gẹ́gẹ́ bó ṣe ti sọ àwọn orúkọ tó fẹ́ kéré náà kí n máa pò ó lèmi náà ò nífẹ̀ẹ́ sí. irú àwọn orúkọ owó náà ń tiẹ̀. fẹ́ kí n máa pò ó ní daddy my king his excellency his royal imperial majesty. his royal imperial majesty. kí ló lè fi ẹ̀fẹ́ pè bẹ́ẹ̀. àwọn orúkọ ayé àtijọ́ ni bàbá. èyí tó sọgbọ̀ yẹn ọmọ yẹn his royal imperial majesty lójú ìtẹ̀lé dàbí orúkọ òde òní. Johnson. yes sir. kékeré dájọ́. bẹ́ẹ̀ ni sir. ṣé o lè fara mọ́ tí ń bá ní má bínú tí o ti ń bá ní ní ọjọ́ ìṣọ́ba ṣé bíi lè pé. baby babe bò. bíi ṣé o lè fara mọ́ pé kí ìyẹn náà pè dé. kọ́ mo ti sọ bẹ́ẹ̀ ni pé ó lórí ọ̀fẹ́ orúkọ tó bá òun. ìyàwó ṣé wọ́n máa fara mọ́ his royal imperial majesty kọ́ ọmọ pèrè. ẹ lè dọ́gbọ́n sí ó tún lè fi ṣe kọ́ lóògùn ó lè pé bèbí pèépì kó ní ìyàwó ẹ̀ tí ń dùn wọ́n náà lè pè ń bí pé king is royal imperial majesty. thank you sir. àdúgbò rẹ̀ lọ́wọ́ sẹ́ni pé ti rí yanjú bẹ́ẹ̀ ni sir. bí. sir àmọ́ bàbá kò ń ṣe bọ́ ṣe ń pè ní bú. ọdún náà. bú. bí. ṣé mo gbà. ó kù díẹ̀. bí. sir. his excellency. yes sir. ayé àmì. ayé àmì yẹ. inú mi dùn pẹ̀lú méjèèjì rẹ̀ àdúgbò fẹ́ bọ̀ lọ ẹ̀mú ọ̀nà ẹ̀ ṣe lọ. lórí ètò Agogo Ayọ̀ àtẹniṣètò àtẹnigbètò pátápátá a ó máa fayọ̀ ṣe dídé ayọ̀. kó máa ró kó máa ró kó máa ró oró kọ̀kẹ́kọ̀kẹ́ Agogo Ayọ̀ mi kó máa ró Agogo Ayọ̀ mi kó máa ró ìfẹ̀lẹ̀ Agogo Ayọ̀ mi kó máa ró Agogo Ayọ̀ mi kó máa ró oró kàngó oró kọ̀ngẹ́kọ̀ngẹ́ Agogo Ayọ̀ mi kó máa ró oró kàngó oró kọ̀ngẹ́kọ̀ngẹ́ Agogo Ayọ̀ mi kó máa ró níbi gbogbo tí mo bá wà ó máa ró Agogo Ayọ̀ mi kó máa ró lórílẹ̀‐èdè Amẹ́ríkà kó máa ró Agogo Ayọ̀ mi kó máa ró títí dé gbogbo Yúróòpù pátá kó máa ró Agogo Ayọ̀ mi kó máa ró àti káàkiri àgbáyé kó máa ró. lórí ètò Agogo Ayọ̀ àtẹniṣètò àtẹnigbètò pátápátá a ó máa fayọ̀ ṣe dídé ayọ̀. wọ́n ní kò sí ohun tó ní ìbẹ̀rẹ̀ tí ò ní òpin kò sí nǹkan tó yẹ pé ó wá látòkè tí ò ní tílẹ̀ ò lè gbà ẹ̀yin lẹ́sìn àti wá ṣetán láti wá máa lọ láti lọ kó wọn ayọ̀ ohun alálùbáríkà wá fún èèyàn olólùfẹ́ wa lọ́jọ́ òmíràn àmọ́ tẹ́ bá ní nǹkan tẹ́ fẹ́ ṣe bí ábí ìṣílé ìsọmọlórúkọ ìgbéyàwó ẹ wá fẹ́ kí Agogo Ayọ̀ kó yẹ yín sí ẹ má gbàgbé láti pè wá bí kẹ́ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa ẹ dẹ̀ lè lọ sójú wa ní Facebook ẹ bá wa sọ̀rọ̀ ńbẹ̀ tẹ́ bá ní nǹkan tàbí méjì tẹ́ fẹ́ bá wa sọ nípa ètò lọ́jọ́ ti tòní ẹ lọ sójú wa ní Facebook ẹ kọ tẹ Agogo Ayọ̀ a máa jáde sí yín níbẹ̀ ó tún wá di ọjọ́ mi ò dọ̀jọ́ rẹ̀ tàbí ẹ̀kẹ́yìn tún máa padà wá ara máa wá ẹ̀yìn la máa bá ìpàdé wa bí oyin. lórí amóhùnmáwòrán Africa Magic Yorùbá lẹ ó ti máa gbẹ́tò wa Agogo Ayọ̀ lójoojúmọ́ là ń gbàṣà àti ṣe lárugẹ lójoojúmọ́ là ń gbàṣà àti ṣe lárugẹ ló já sí pé àṣà Yorùbá ò máa níparun ló já sí pé
ṣe Yorùbá lárugẹ.